وسلم آمين آمين. أسكب صلاة فو محمد صلى الله عليه وسلم. مولانا أمير الجيش غفر لعبدك يا حيا صلاتي يا ربي يا غفار. إراكم يا بامي يا ربي يا غفار. اغفر لعبدك يا صلاتي. بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. pẹ̀lú àṣẹ àwọn bàbá mi àgbà ní ìkàlẹ̀. Salamun alaykum sunnatun nabawiyyatun. Bàbá mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, bàbá mi àgbà àjára. Salamun. Mufti pátápátá fún gbogbo tí ń jẹ́ Sufi. Alaykum sunnatun nabawiyyatun. Kíkí wọn mo fi kí bàbá mi àti ìwọ̀ ìjìdú àtàwọn bàbá ọjọ́ òní ìsọjọ́ tá a máa kíyàn. Sunnatun nabawiyyatun ijabatu. Pẹ̀lú àṣẹ bàbá wa Khalifa Salati. Ijabatu faridun. Èyí tí mo dúró wájú àwọn bàbá yìí, àwọn tó tọ́ sí kí wọ́n ó ṣe wọn ò tí ì dé ìjókòó. Bàbá wa Amirul Wa'izin, bàbá wa Sheikhul Halqa àti gbogbo àwọn aṣíwájú wa bẹ́ẹ̀. Àṣẹ wọn náà ni mo fi dúró níwájú ilé bàbá àgbà almarhum al-imam. Ijabatuhu faridun. Àti àṣẹ Ra'isul Muqaddamin. Ijabatuhu faridun. Àti àṣẹ àwọn bàbá mi, bàbá wa ní Mayaki, faridun. bàbá wa Ọláòtí, ala kulli muslimin. bàbá wa Alákẹ́yẹdé, ala kulli muslimin. ọ̀rọ̀ náà ò ní pọ̀ púpọ̀. Ìjókòó tó yẹ ká ronú sí dáadáa ni pé k'Ọlọ́run dákun kó má jẹ́ kí yányán tẹ́lẹ̀. Àmín ya Allah. Ń kí àwọn bàbá lọ́wọ́, bàbá Mádìbò tọba Ìlọrin pé ṣé o. Waridun ala kulli muslimin ijabatuhu. Àṣẹ wọn náà ní látòkè. Faridun ni. Wípé lónìí kulli muslimin. àwa lè Sàlátì ẹ máa bọ̀. Faridun. Torí àti bàbá wa ìmáàmù àgbà kọ sílé wa Sàlátì náà ọ̀pọ̀. Ala kulli muslimin. A'udhu billahi minash shaitanir rajim. قل إن الموت الذي تفرون منه وإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Olúwa ní gbogbo yín máa sá fún kú, bó tilẹ̀ wùlẹ̀ kẹ́ sá fún kú tó
ẹ pàdé kúnjọ́ kan náà ni bí ti bàbá wa al-Imam àgbà náà ti pàdé rẹ̀ báyìí. thumma turadduna ila alimil ghaibi wash-shahada. lẹ́yìn ìgbà tó bá wá pàdé kú yẹn ó wá padà sọ́dọ̀ ọba tó ní á wáyé òun náà ní ọ̀dọ̀ Ọlọ́run. fayunabbi'ukum bima kuntum ta'maluna. gbogbo ntọ́ bá wá gbé ayé yẹn ṣe ìmọ̀ rere ni ìmọ̀ kó jẹ́ kejì ni ó pàdé Ọlọ́run jọ kan bàbá wa al-Imam àgbà tí lọ́ọ́ pàdé Ọlọ́run ọba wọn báyìí. fayunabbi'ukum bima kuntum ta'maluna. ẹ wo wá sítọ́rọ̀ ń ṣe fún wa látara bàbá wa al-Imam al-Akbar. قل إن الموت الذي تفرون منه. gbogbo mo lè gòkè gbogbo mo lè sọ gbogbo èmi ni àṣẹ ń bẹ lẹ́nu rẹ̀ àṣẹ òun náà kù ń jọ kan. إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. bàbá wa al-Imam al-Akbar. إنه ملاقيكم. tá a máa rò wípé àbí bàbá náà àbáwọn ò tiẹ̀ ní kú ni. ثم تردون إلى. nínú ara ńláńlá tí bàbá yẹn tọ́lọ́hún fi wọ́n dá nínú ìlú yìí ẹ sọ èèyàn pàtàkì nínú ìlú yìí tí kìí ṣe pé bàbá yìí ló kírun sí i la. ثم تردون إلى. bàbá wa mẹ̀rìmọ́tàbà ọba mùsùlùmí ti jẹ́ ta bàbá wa àgbà Zulqarnaini bí wọ́n ti tó bí wọ́n ti pọ̀ tó nínú àṣẹ àti nínú ọlá àti níbi gíga njọ tí wọ́n kú bàbá wa Ìmáàmù Bashiru ni wọ́n kírun sí wọn la. فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة. ẹ dákun torí Ọlọ́run ìlú Ìlọrin ìlú tí wọ́n máa wò kọ́ṣe gbogbo nǹkan ni. فينبئكم بما. ẹ má jà sọ òkú bàbá Imam ẹ má jà sọ ọ́ di bíi wàlímà. فينبئكم ẹ dákun بما tó ṣe wáyé pọ̀. كنتم تعملون. njẹ́ o láti tó ríru bàbá tó lọ yìí. قل إن الموت. gbogbo ẹni tí ń bá ń dé kó lọ jókòó síbi kan ẹ dákun ẹ fi kíkí lẹ̀ àwọn tá à ń kí lánàá láàyè yìí náà kọ́ láàrin mọ́ lónìí. إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. ẹja bẹ̀rù ọba tá a padà sọ́dọ̀ ẹ̀. ثم تردون إلى. bẹ́ẹ̀ náà kẹ̀dẹ̀rẹ́ irọ́ náà ní gbogbo ẹ̀. ثم تردون إلى عالم الغيب والشهادة. ẹwà àwọn ńláńlá tọ́lọ́ ń gbà lọ́wọ́ wa nílọrin bàbá wa ìmáàmù ni wọ́n máa ń retí wọ́n fẹ́ dé. وينبئكم. Sàràkí kú bàbá ìmáàmù ni wọ́n kírun sí wọn la. وينبئكم. jẹnẹra ìdí àgbọn ńjọ́ tí wọ́n kú bàbá wa ìmáàmù ni wọ́n kírun sí wọn la. وينبئكم. jẹnẹra àdìsá ńjọ́ wọ́n kú bàbá wa ìmáàmù ni wọ́n kírun sí wọn la. وينبئكم. Muhammadu Awwal former governor wa Erinla Katabu ọkùnrin Ọlọ́run Alabi governor Lawal njọ́ tí wọ́n kú bàbá yìí náà ló kírun sí wọn la. وينبئكم بما كنتم ẹ bá ń wí. تعملون. wọ́n kì í bẹ́ẹ̀ sáwọn ńláńlá wọ́n kì í bẹ́ẹ̀ sáwọn àfáà. إن الموت.
wọ́n kì í sáwọn ńláńlá àwọn àfa bàbá wa almarhum bàbá wa Sheikh Kamaluddin al-Adabi bàbá yìí náà ni Mawlana Sheikh Adam bàbá yìí náà ni bàbá wa oníwìrì ìdí àgbà bàbá yìí náà ni Al-Imamu náà kírun sí gbogbo wọn la. bàbá wa tí mo fi tọ̀ọ̀tọ̀ dárúkọ wọn bàbá wa Yahaya bàbá yìí náà ni bàbá wa Àgbárígidọmọ bàbá yìí náà kírun sí wọn la. bàbá wa Sheikh Kudus Kọ̀rọ̀ àwọn ńláńlá tí bàbá ìkírun sí gbogbo àwọn òkè bàbá wa Al-Adina bàbá yìí ló kírun sí wọn la. bàbá wa arúgbó ń wọlé. bàbá wa halifa wa kọ́kọ́ lè ń dá salati bàbá wa ṣùgàbá bàbá yìí ló kírun sí wọn la. bàbá wa Asadul Usudi bàbá yìí ló kírun sí wọn la. bàbá wa Nakibul Ashrafi bàbá yìí ló kírun sí wọn la. ẹ dákun ẹ pariwo Allahu lẹ́ẹ̀mẹ́ta. فينبئكم بما كنتم تعملون. Mawlana Amiru Jeshi nìkan wọn ò kẹ́nu sí wọn la. قل إن الموت الذي. níjọ́ náà ikú Amiru Jeshi náà ló ṣọ́ọ̀kì wọn. نفرون منه. náà fi wà lọ́spítù. فإنه ملاقيكم. bàbá wa Ìmáàmù Màlí náà kírun jọ náà. ثم تردون إلى. ẹ wá wá àwọn ọmọ kéékèèké tí wọ́n jókòó lẹ́yìn Mawlana Mai Kabara. ثم تردون. Mawlana Yasin. ثم تردون. Ashimali Gashi. ثم تردون. Ìmáàmù Maraba. ثم تردون. wọ́n pọ̀ bẹ́ẹ̀ ká tó wá sọ àfáàwá Hamza tí wọ́n lọ lánàá yìí. إلى عالم الغيب والشهادة. ẹ wo bí wọ́n ti ń kírun wọn ni a máa wá wò pé àbáwọn náà ò ní kú ni. فينبئكم بما كنتم تعملون. wọ́n wá kírun sí bàbá tí kí gbogbo bàbá tá a ló kí gbogbo òrun sáwọn èèyàn láì. àtolówó àtọlọ́lá àti lọ́balọ́ba àtàfà àtọmọdé bàbá tí kí gbogbo òrun náà ni wọ́n ti kí sóhun náà láì. فينبئكم ẹ dákun ẹ pariwo Allahu Akbar. بما كنتم تعملون. ikú wa wá dùn wá إن الموت. ó dùn wá gan-an torí wọ́n wúlò. إن الموت الذي تفرون منه. ebi ta àwọn la pé sí i. a máa wá retí pé bàbá àmọ́mọ́ fẹ́ jáde bàbá àmọ́mọ́ jáde mọ́ wọ́n ti bò wọ́n mọ́lẹ̀. إن الموت الذي تفرون منه. àti bọ̀tán lágbà. إن الموت. bàbá Hamza tí wọ́n kú ń jẹ́ òní kéèyàn wá sọ fún bàbá wa Ìmáàmù àgbà pé kò mọ̀ ní ju bí oṣù mélòó kan lọ tí wọ́n bo ẹ̀yìn náà mọ́lẹ̀. إن الموت. kò sí wáàsí kankan fún bàbá Ìmáàmù àwa tó kù náà ni wáàsí wúlò fún. إن الموت الذي تفرون. bàbá mi àgbà wa sọ̀rọ̀ kalẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ kalẹ̀ náà ni mo fẹ́ fi kọ́ àwa tá a jẹ́ ọmọ tafẹnu bí àtàwátà àtúnjọ́ mọ́ tí wọ́n fara bí àtàwátà jẹ́ àfáàlẹ̀ kéwú wá sí tiwa ní àtàwọn ọmọ kéwú. bàbá ń sọ pé mo wá kọ́ lórin pé kúnlẹ̀ àwòládì
بأني عنهم قد ترحلت إلى رب السماء قد ترحلت إلى رب السماء. ẹ dákun gbogbo àwa ọmọ kéwú ẹ bá mi wí orin náà dáadáa ọlọ́run wọlé kẹ́límà kọ̀ọ̀kan tí ń bẹ mẹ́ kó fi kẹ́ bàbá ìmáàmù àgbà bàbá ìmáàmù àgbà tí wọ́n máa retí ń bí gbogbo fìdá o bàbá fẹ́ dé ìmáàmù èdè o ìmáàmù èdè o ìmáàmù òde kankan mọ́ o. قد ترحلت إلى رب السماء. bàbá ìmáàmù àwọn ló wù wá kí wọ́n wá bí wàlímà wa kó fi nítumọ̀ àwọn ni wọ́n gbà kéwú fọ́mọ bàbá òde mọ́ o bàbá máa lọ tí máa dé tẹ́lẹ̀ ni ẹ dákun gbọ́n tí ń wí ẹ má rẹ́rìn ẹ má rẹ́rìn ẹ má rẹ́rìn ẹ jòkó dáadáa ẹ jẹ́ àjòkó ká mọ̀ pé nǹkan ṣe wá. قد ترحلت إلى رب السماء. ẹ dákun ẹ bá ń wí ẹ̀yin àfa ẹ bá ń wí. ohun tí bàbá fi kalẹ̀ ni mò ń sọ yìí fa. قد ترحلت إلى ọ̀làdì bàbá lẹ́yìn ọmọ mi. بأني عنهم. ẹ̀yin àfa tẹ́ ń kọ́ àwọn ọmọ ní kéwú ẹ̀yin ọmọ kéwú ẹ̀yin àfẹnubí àfarabí ẹ̀yin fámìlì mi tójó lo àwòláàd òun náà ni wípé àtọkùnrin àtobìnrin náà ní mẹ́mẹ́. بأني عنهم قد ترحلت. èmi bàbá yín Imam Bashir قد ترحلت mo ti rìnrìn àjò padà lọ sọ́dọ̀ ọba tó ní mí o. قد ترحلت إلى رب السماء. قد ترحلت إلى رب السماء. wáàsí tí bàbá ṣe kalẹ̀ fẹ́mi pẹ̀lú yín ní sọ yìí o. ميداني قد خلعت الكفنا. ó mà ṣe o. بدعني قد خلعت الكفنا. بدعني قد خلعت الكفنا. ẹ̀yin ọmọ mi ẹ̀yin bí mi ẹ̀rí pé ẹ ti lọ jù mí sínú àgbàlá. قد خلعت ẹ̀rí pé ẹ ti lọ bò mí mọ́lẹ̀. الكفنا. sẹ́ẹ̀rà sọ tẹ́ fi ṣe káfà ní mi o bàbá ní wí bẹ́ẹ̀ o bàbá ní èmi ti bọ́ ọ lẹ̀ sínú kòtò tẹ́ gbé mi sí. لست ميتا. لست ميتا بل إلى دار السماء. لست ميتا بل إلى دار السماء. لست ميتا بل إلى دار العلا. لست ميتا بل إلى دار العلا. èmi ẹ máa sọkù. بل إلى دار العلا. bàbá ìmáàmù àgbà ni wọ́n ń wí bẹ́ẹ̀ yẹn o. لست ميتا wọ́n lé mi ẹ máa sọkù. بل إلى دار العلا. لست ميتا بل إلى دار العلا. ibi wọ́n ti mẹ́mí mi wá mo ti padà síbẹ̀. لست ميتا بل إلى دار العلا. لست ميتا بل إلى دار العلا. ẹ má fọkàn sí wípé ibi mo wà ó bọ́dì nìkan ní bẹ́ẹ̀ mi ti padà sọ́ba ọ̀dọ̀ ọba tó di kí n wáyé. bàbá ní sọ bẹ́ẹ̀ fún wa o. bàbá wa ní innani ahsantu sun'an fil wara ẹ̀yin ọmọ mi. má jọ ohun ọ̀pọ̀ má dùn ohun kó farabalẹ̀ má dùn ohun bẹ̀rù Ọlọ́run ni ọmọ dùn. má dín ohun sí ohun ẹni tó lóhùn náà ti bò mọ́lẹ̀. innani ahsantu sun'an fil wara. innani bàbá wa al-imam
wọ́n ní ẹ̀yin ọmọ mi ẹ̀yin náà mọ̀ pé mo gbìyànjú kó ṣe dáadáa díẹ̀ láyé. إنني أحسنت صنعا في الوراء إنني ahsantu sun'an. أحسنت صنعا mo ṣe dáadáa في الوراء ẹ̀yin ọmọ mi mo gbìyànjú mo try. ìyẹn kí tẹ dùn mí. farabalẹ̀ innani ahsantu. tani ń bẹ nínú ìlú yìí tọwọ́ jaare bàbá wa ìbọ̀mọ̀ ọ̀dọ́dọ̀ ẹ̀. إنني ẹ jẹ́ n sọ̀kan méjì tèmi nínú èyí tó pọ̀ tí wọ́n sì. njọ́ tí nǹkan mọ́sálásí o tá à ń ṣe díẹ̀díẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n rí ń tọ́ da lára àwa ọmọ ọlọ́mọ tí wọ́n ka àwa ọmọ ọlọ́mọ kún ọmọ wọn tí wọ́n wá dúró ti ṣe ọlọ́run. nínú wọn ni bàbá mi Àjàrà máa lọ kankan ò ní ṣe ọ́ àwọn nù àwọn àgbà kan ń bẹ máa lọ kankan ò ní ṣe ọ́ mẹ́wàá ó ṣe ọ́ àmọ́ wọ́n gbàgbé pé ẹgbẹ̀rún ó sàwọn náà níjọ́ táwọn náà bá lọ. àwọn tí wọ́n ń sọ ibi tá a fẹ́ pọ́ mọ̀létéhùn àwọn gẹ̀tìmánù yẹn wọ́n wá mú ẹnìkan wọ́n lára ṣé olùhálùkọ̀ ń sọ fún yín ni kò sí ní tí bàbá má dìbò ọmọ wọ́n wá mú èèyàn kan wọ́n ló wá dà nǹkan lẹ́m̀bẹ̀ ipa àwọn tó bí wọn yìí láṣeyọrí èyí tóun náà fẹ́ ṣe ìyàwó oníjọ́ láṣeyọrí bẹ́ẹ̀ ti máa ṣe Allahu Akbar nù Allahu Akbar olórí burúkú sílẹ̀ lómi a sì dára wa mà àwọn náà ní kábàárà rẹ̀ ó sì pọ̀ jù ó ti ṣẹ̀ṣẹ̀ mọ̀ jẹ̀ tán kó tó kó lé ní ẹnu ló gbẹ fúrúfúrú láàrí dákun fífáànù lẹ̀ ná fífáànù lẹ̀ ná kóńbẹ́ ẹni tá a máa fẹ́ fáàlùlù lóde náà ni òsì láyé mọ́ yìí ta ni ó gbé fáànù lọ bá bàbá ìmáàmù nù sàárè ní sọ pẹ̀lú irọ́ lásán. wọ́n á dún nǹkan lẹ̀ mẹ́ wọ́n á mú àwọn tó ńgbà wọ́n mú wọn ẹ̀rù wá bà mí àwa ṣàtọ́jọ́ rẹ̀ kó tiẹ̀ jẹ́wọ́ ńgbà tí ó jẹ́wọ́ kò ṣeé máa sọ. La ilaha illallah. tọ́ra ti yáàfin rẹ̀ ń jóná ó kàn di wáàsí lónìí là ń sọ yìí. ẹ fi ilé ìwọlẹ̀ àbúrò mọ́. bàbá Madibo wa ní ngbà wọn rí gbogbo ọ̀rọ̀ ń à ń já lọ sọ́dọ̀ mọ́mù àwa wà nulẹ̀ àwa sọ fún bàbá ìmọ̀mù wa rẹ̀ ní báyìí authentic ó mà ṣe o irú nǹkan bẹ́ẹ̀ bá tó ṣe tálá tó kó wa nulẹ̀ ìwà bá mọ́. wọ́n á ní ọmọ ọba ẹ máa lọ èyí tọ́tẹ̀ ń ṣe wọn lọ́n ti parí ẹ̀. ṣé ẹ máa lọ lásán ni ṣé ẹ máa lọ lásán nù ṣé wọ́n lè wí pé ẹ máa lọ tó ní fọmọ adájọ́. a sì lọ. bàbá yóò máa wá béèrè ní gbogbo ìgbà ńbọ ló dé máa níbí lóde ńbò lóde máa níbí lóde ibi tẹ́nìkan ò ti fẹ́ ká ṣàṣeyọrí làwọn ti fẹ́ ká ṣàṣeyọrí. Innani ahsantu sunia. níjọ́ tá a wá parí mọ́sálásí karama ńlá lélẹ́yìí tí n lè gbàgbé láyé gbogbo ayé pé bàbá ìmáàmù wa pẹ́ kan tó dé ńgbà wọn dé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàdúà wọ́n ṣàdúà débì kan wọ́n wá ní ọ̀tẹ̀ jáde síta gbangba báyìí wọ́n wá kúnlẹ̀ sí ojú agbo ńgbà mo kúnlẹ̀ wọ́n wá ń ṣàdúà òjò yìí bá sú òjò yìí sú débi pé
bójú yìí tún ṣe bẹ̀rẹ̀ sí ní rọ̀ ó wá rọ̀ ó fẹ́ tó 30 minutes ní rírọ̀ gidi. Mo wá fẹ́ àwọn kan náà àwọn bámgbọ́lá mi àwọn olówó kọ̀ọ̀kan wọ́n wá fẹ́ kí n kú bí òjò àwọn mo wá yíjú padà kókó dúró mẹ́ mo wá dúró mẹ́ kò ju ìṣẹ́jú mẹ́wàá lọ sígbà náà òjò tó ní agbára gbogbo ẹni tí máa ń bẹ mẹ́jọ náà wọ́n máa jẹ́rìí òjò náà bá dá pí òòrùn wá ràn. Nínú àwọn tí ẹ sábà gbà fún yàn láyé mo ní wọn tó pọ̀ à ń pè ọ̀nàrẹ́bù kan ní Muhammad Taofeek ọ̀nàrẹ́bù Shina Pella àtàwọn tí wọ́n jọ wọ́n bẹ́ẹ̀ tọ́jòkó lọ́wọ́ wájú. Shina Pella wọ́n sọ fún mi pé Sheikh nina confam ni bàbá yìí. Allah. Àwọn tí wọ́n ti rìnrìn tán ti rìn tán ti wẹ̀kún tán ti mo ní ẹ̀ ní confam tó bá dalẹ̀ bá mú mi dọ́dọ̀ bàbá yẹn dán nǹkan wò mí sí nígbà tí ó sì yé mi. Allah innani ahsantu sun'an fil wara. Mo bá pe Balógun ẹni tí mo pè náà nù Madibo ó tún ti ṣẹlẹ̀ o abá arrange abá wa sọ̀rọ̀ bàbá lálẹ́ at least mo kóyàn bíi 8 wá ń jọ náà láwọn Buhari yẹn àwa dẹ́rọ̀ bàbá bí bàbá ti rí Shina Pella wọ́n wá wo sàn báyìí láàrin bí ìṣẹ́jú 5 bàbá Madibo bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n á wo báyìí tí bàbá òsì tí mọ̀ ń ta bá wa ńgbà bàbá wa ṣàdúà Pella wa ní ká báyìí ni mo rí lára yín wọ́n wá dùn bàbá nú lálẹ́ ẹjọ́ náà àwa kú ó wá dijọ́ kejì wọ́n wá yọjú sí bàbá ibi tí wọ́n ń bọ̀ nù bàbá wa ní mo wá ní àánúkùnmọ̀lá mo ní àná àwọn èèyàn mi fọ́ fún yín púpọ̀ wọ́n ní káì ọ̀tẹ́ tiẹ̀ yìí máa gbádùn àwọn síláàgì rẹ̀ èwo tún ní fọ́ mo ní wọ́n gbádùn yín ní jẹ́ bẹ́ẹ̀ mo ní máa gbé yín débẹ̀ yín máa gbé yín débẹ̀ káì amadu mbẹ́mbẹ́ njọ́ náà. Ahsantu sun'an fil wara. Bàbá mo wá ní àná bàbá wa ní sórí ńgbà tó jò sùn mo wá wò pé wọ́n fẹ́ bà inú ọmọ yìí nú jẹ́ ni gbólóhùn kan náà ni mo wá ń rò sọ́kàn láàrin ìgbà tó jò ń rọ̀ o àwọn á sọ pé àwọn kan ń rò ní àwọn ò sọ o pé Ọlọ́run wọ́n lá pé tẹnìkan ò bàjẹ́ látọwọ́ mi rí Allah. Ọlọ́run má bà ọmọ yìí nínú jẹ́ ojú yìí jọ dá Ahsantu sun'an àyàfi àdàbí tí n bá ba tẹ̀dá kan jẹ́ lókù. Wàá wọlá àti ọmọ yìí náà kọ sí wa tí ò sábúrú kankan. Má dojú tì mí má dojú tì ọmọ yìí torí bójú òun ti ń rànjọ́ tó bá fi rọ̀ bẹ́ẹ̀ tí gbogbo orin tẹ́ǹtì bá fi ń ká tí gbogbo ẹ̀ òun ni ibà wọn ò ní mọ̀ pé Ọlọ́run máa ń sọ lára rẹ̀ ń gbà mí àmọ́ gẹ́gẹ́ bí ibi tá a jòkó yìí mélòó nu ẹni tó jòkó tí ọyàn àyìn nínú rẹ̀ mélòó nu wọn nínú rẹ̀ dùn sí ọ. Innani tí mo fi bẹ lọ́hùn jọ náà nù. ahsantu sun'an fil wara. Bàbá ni wọ́n ń wí fẹ́mi pẹ̀lú yín bàbá tí ó ṣe yín fún wa máa ti kú kò sí mọ́ láyé o. Inú ilé yìí náà ni ẹni ó bá súnmọ́ ni èèmọ̀ yẹ ẹni jọ mi. Bàbá wa ní yẹ́kìtẹ̀dú ni kéye fúzù fi dùn náà ẹ̀kọ́ ṣe mí o bí tí ń bọ̀ nánu ẹ̀yin ọmọ ẹ̀kọ́ ṣe mí bàbá yín ẹ má jẹ́ kẹ́yìn mi ó dàrú o
يقتدوني كي يفوزوا في الدنيا. bẹ́ẹ̀mi ti jèrè tí gbogbo ayé ń pè mo dá yìí bẹ́ẹ̀ bá ti kọ́sẹ̀ mi tẹ́ kọ́ wà mí ẹ̀yin náà tún jèrè jèmi náà lọ. يقتدوني bàbá jèrè fà bàbá Mádìbò ló jòkó yìí ó dùn mọ́ mi tí wọ́n jòkó kí n máa fọ̀rọ̀ wọn jẹ́rìí èèyàn ńlá wò la ni ò tí ì wọnú ilé yìí èèyàn ńlá wò. يقتدوني. yàtọ̀ sáwọn ọmọ ìlú àwọn títà láwọn tó ṣe é dárúkọ tó ti pàṣẹ tèmi gan wọnú ilé yìí láwọn tí ò ṣe é dárúkọ ọkùnrin kan bẹ à ń pè ní Mr. Fẹ́mi Sani Araba ọmọ ìlú yìí náà ni àmì èèyàn ńlá ni lókè ó wá ní bàbá yìí tí wọ́n fẹ́ràn yìí ẹni Ọlọ́run ni kírísítẹ́nì sì ní Fẹ́mi o àwájọ wá sọ́dọ̀ bàbá ń yọ kan ajé amadu ọmọ lálẹ́ la wá ó sì gbé owó yìí ń tìlí kalẹ̀ fún bàbá ń jọ́nà ó lóun kan láìkí bàbá òun kiri yóò ní o ẹ wá wò ìyálọ́jà jẹ̀nẹ́ra ọmọ aṣíwájú ó wọnú ilé yìí bẹ́ẹ̀ làwọn èèyàn ńláńláńlá tí bàbá náà mọ̀ tí wọ́n wọnú ilé yìí ṣé báwọn èèyàn ti wọnú ilé yìí bó ti pọ̀ tó nínú ọláhun ṣé bó ti yẹ kí ni bàbá orí ni يقتدوني. ṣé bó ti yẹ kí léhùn orí ni jẹ̀mọ́ òǹkálùkù náà bí rẹ̀ bàbá ní ẹ kọ́ ṣe mi mo ti lọ ẹ kọntribútù dáadáa sínú ayé mi sẹ́yìn mi ni o bọ̀ ẹ má lè pa èèyàn kan kí tí tóun náà ní bùkátà tó lè fi bọ́ rẹ̀ lẹ́yìn ìgbà tí bàbá ti kú o Ọlọ́run ní máa ṣe nǹkan o tẹ́lẹ̀ mi ó